Wọ́n ní ọkọ tí kò bá tíì kú, ìyàwó rẹ̀ lè ṣe tán tí ó pa alààyè ọkàn. Bí ilẹ̀ ti máa rí ẹ̀yin olólùfẹ́ Ọdún Adékọlá. Ṣé ẹ mọ̀ wípé bí ọkùnrin tó bá close láti ibi iṣẹ́ tó bá sáré lọ sí ó ní fọkànbalẹ̀, ó sì ń ro ohun tó ń fẹ́ ni lọ́dọ̀ ìyàwó rẹ̀, àbí kí lọkùnrin tún fẹ́? Ní kí lóbìnrin náà ń fẹ́? Ẹ̀yin ẹ máa wà assignment lélẹ̀ yẹn. Ṣùgbọ́n nínú eré yìí, ṣé ẹ mọ̀ ilé tó bá ń dàrú tí ò tún sówó, wàhálà ń bọ̀ kọ́ nìyẹn díẹ̀díẹ̀, kò ṣe díẹ̀díẹ̀, ó ń bọ̀ nìyẹn lórí oní ojú pálí ní bọ́ńdù. Ṣé ẹ mọ̀ Ọlọ́run ní jẹ́ ká ṣe kòńgẹ́ o, gbogbo kòńgẹ́ àbúrú, gbogbo ìdílé tí wọ́n sì ń la ìlà kọjá kan tàbí òmíràn, Ọlọ́run yóò bá wọn bomi ẹ̀rọ̀ sí, yóò bá wọn paná ẹ o. Àní rógun ìjàmbá nínú ìdílé kọ̀ọ̀kan. Ṣé ẹ ti wá mọ̀ téèyàn wọ́n ti ní ẹni agbójú okùn lé ò jẹ́ ẹni àgbà. Ṣé ẹni tí ó yẹ kó fẹ́ni lójú, ata ló lọ fi sẹ́nu. Ẹ jọ̀ọ́, báwo ló ṣe fẹ́ rí ojú ọ̀run fẹ́? Àbí tí ó bá tún kó bá ojú ló kù. Gbogbo ẹ̀ náà ni ó wà nínú eré yìí. Ṣé ẹ mọ̀ kọ́gbọ́n? Àwòkọ́gbọ́n ni o. Ẹ lè wò ó pẹ̀lú àwọn family. Kẹ́ fi kọ́ àwọn ọmọ yín náà ní ọgbọ́n. Dámilọ́lá ò ní ìpéjú Ògúnmọ́lá. Bọ́lájí Hamzat. Ṣé ẹ mọ̀ comedy díẹ̀ tún wà nínú ẹ̀ àti bí gbogbo ẹ̀ ṣe ń ru sókè tó ń ru sílẹ̀. Ṣùgbọ́n kí ilé ayé tá a wá, kásà ti jẹ́ olóòótọ́, òun ni ó ṣe kókó. Ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o. Ẹ má gbára lé ènìyàn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kí omi má bàá tẹ̀yìn wọ́ pín lẹ́nu. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo bí Ọlọ́run yóò ṣe kó ìdílé yọ nínú làásìgbò tí wọ́n kóra wọn sí yìí o.